ẹ tún já mọ́ dúpẹ́ fún Elédùmarè ọba adániwáyé tó ṣe bẹ́ẹ̀ tó ní ká padà wá sójú móhùnmáwòrán fún ti àsìkò yìí látò tí múròyìn wá lájà ọba alẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́jọ́ olùfẹ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ gbàlejòde múròyìn wá lálájà ọba alẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ìbójútẹ fún òwà ojú náà nífọ́ etí tẹ̀sí fi ń gbọ́ wa ètí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìrìn fún tásìkò yìí onílàyànfẹ́ Elédùmarè tó mú wa kókó náà ròyìn rèé ẹjá gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ẹ wo ẹgbẹ́ òṣèlú PDP sì dúró tán ni o wọ́n sì ṣetán láti gba agbára lọ́wọ́ ìṣèjọba APC bó bá di ọdún 2027 Bàrájé ló sọ èyí di mímọ̀. mo ti múra láti bọ́lẹ̀ nínú ọkọ̀ ẹgbẹ́ òṣèlú PDP mo sì ti gbáradì láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mìíràn gómìnà ìpínlẹ̀ Akwa Ibom ló sọ èyí di mímọ̀. látàrí bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Rivers àgbáríjọ ìgbìmọ̀ àwọn agbẹjọ́rò ṣe ìfẹ̀hónúhàn láti jẹ́ kí ìjọba àwarawa kó padà sí ìpínlẹ̀ ọ̀hún wọ́n sì pèpè fún àtìlẹ́yìn ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà láti dá sí ọ̀rọ̀ ọ̀hún. ẹ yọ̀ǹda lílo ìbọn AK-47 fáwa náà ká lè máa dáàbò bo ara wa ní inú oko tá a bá wà àwọn ìgbìmọ̀ ilẹ̀ Àríwá náà pariwo síta fún ìjọba àpapọ̀. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ti tẹ afurasí agbésùmọ̀mí kan látàrí àkíyèsí tàn sí pé ó ń sanwó ó sì ń gbowó wọlé láti ọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ ọ̀hún. kò dín ní ènìyàn mẹ́rin tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìpínlẹ̀ Kaduna. ikú ti pa ògbóǹtarìgì agbésùmọ̀mí kan ní ìpínlẹ̀ Benue lẹ́yìn táwọn òun àti àwọn ọlọ́pàá tán rọ̀jò ìbọn fúnra wọn ní ìpínlẹ̀ ọ̀hún. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ẹ wo ẹgbẹ́ òṣèlú PDP sì dúró tán wọ́n sì ṣetán láti gba agbára lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC bó bá di ọdún 2027 nínú ètò ìdìbò ọdún náà Bàrájé ló sọ èyí di mímọ̀. alága tẹ́lẹ̀fẹ́gbẹ́ òṣèlú PDP Alhaji Abubakar Bàrájé wọn lọ́mọ ṣàlàyé ọ̀rọ̀ lójúmọ́ máwòrán Arise TV lẹ́nìí níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nípa ojú ìwòye rẹ̀ pẹ̀lú bí àwọn kan ṣe ṣe bẹ́ẹ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ níbi tá a ti rí gómìnà ní ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún Ifeanyi Okowa pẹ̀lú àwọn ẹmẹ̀wà wọn tó kù nígbà tí Bàrájé tó máa ṣe àlàyé ọ̀rọ̀ ó ní dídarapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC táwọn ènìyàn náà ti darapọ̀ tó sì fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ kò túrun kankan lára ẹgbẹ́ òṣèlú PDP ó ní táwọn mọ̀ jù tó sì dá wọn lójú ni pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ti dàgbò tó tàdí mẹ́yìn tó lọ ṣe bẹ́ẹ̀ lọ́rẹ̀ mọ́ agbára wa àwọn ti ń gbìyànjú láti tún ẹgbẹ́ náà sọ bí ẹni sọgbà tí wọ́n sì rú ẹgbẹ́ òṣèlú PDP lágbára ju ti àtẹ̀yìnwá lọ ó ní fún ìdí èyí àwọn dúró ṣinṣin àwọn sì dúró tán lórí ẹsẹ̀ àwọn bẹ́ẹ̀ tó bá di lẹ́tò ìdìbò lọ́dún 2027 àwọn ṣetán láti ṣe bẹ́ẹ̀ yọ ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí àléfà ó ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ló tún sọ bímọ wípé níṣe ni àwọn tí ń gbáradì lábẹ́nú lórí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan táwọn yóò máa fi léde láìpẹ́ yìí. Politics is about dreams, it's about aspirations. Politics is about wish, and so the wish of anybody is his own personal, consumption. And if the APC is saying what they are saying according to what you said, I think that's their wish. Then the opposition, to remember, are there. They are not just sleeping. In spite of what you call the gale of defection, as far as I'm concerned, defection or no defection, the PDP is still a party that is very strong on ground as an opposition party. And as far as the defection of the Delta, state governor and the team and the concerned, we have put that one behind us in PDP, and we are looking forward. So it depends on the wish and aspiration of everybody in whatever party, and the ruling party has a right to say whatever they want to say, but the oppositions are not sleeping. mo ti múra láti ṣe bẹ́ẹ̀ bọ́lẹ̀ nínú ọkọ̀ ẹgbẹ́ òṣèlú PDP mo sì ti ń gbáradì láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú mìíràn gómìnà ìpínlẹ̀ Akwa Ibom ló náà sọ ọ̀rọ̀ náà síta.
gómìnà ní ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno Onu ọba ti ṣe bẹ́ẹ̀ ṣàlàyé ara rẹ̀ lásìkò ìpàdé ẹkùn Ikot ní agbètọ́pẹ̀ Ikot Ipenkuki ìjọba ìbílẹ̀ Ukanafun ní ìpínlẹ̀ Akwa Ibom lọ́jọ́ ìṣẹ́gun tí ń ṣe àná òde yìí. Ibẹ̀ ni ó ti ṣe àlàyé ọ̀rọ̀ ní rẹpẹtẹ. Ó sọ dímọ̀ wípé pẹ̀lú gbogbo awuyewuye tó ń lọ nípò ń gbìyànjú láti fẹ́ gbé òṣèlú PDP sílẹ̀, ó ní lóòótọ́ àti lódodo òun ní àdìsọ́kàn láti wá ọkọ̀ ìpínlẹ̀ Akwa Ibom dé èbúté ògo kí ìtẹ̀síwájú rere kó sì bá ìpínlẹ̀ ọ̀hún. Ó ní ṣùgbọ́n ó dàbí ìgbà tí ènìyàn wọ ọkọ̀ ojú òfurufú ni, ṣùgbọ́n tọkọ̀ ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ dẹnu kọlẹ̀ tó sì kọsẹ́ sílẹ̀. Oníṣẹ́ mọ̀ pé lásìkò tó dáa tó kọsẹ́ sílẹ̀ yìí a gbọ́dọ̀ wá ọkọ̀ ojú òfurufú míì tágùn tí yóò fi mú wa dé èbúté ògo ilẹ̀ lérí èyí tá ń lọ. Ó ní fún ìdí èyí ẹgbẹ́ òṣèlú PDP ó ní wọ́n ti ní àìdè àìyedè láàrin ara wọn tó sì ti kù díẹ̀ káàtó fáwọn olóṣèlú nù ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún. Ó ní kí irú ìgbésẹ̀ táwọn gbé àti làásìgbò tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó má bàa wá fa ìdíwọ́ fún ìjọba rere èyí tó ń fẹ́ ṣe ní ìpínlẹ̀ Akwa Ibom. Ó ní ó ṣeé ṣe o kó ń padà dá ẹgbẹ́ òṣèlú PDP kalẹ̀ kó sì gbanú ẹgbẹ́ òṣèlú míì kó ń gbà lọ. Bẹ́ẹ̀ náà ló ṣe ní àlàyé pé àwọn ènìyàn tán jẹ́ alátìlẹ́yìn òun ní ìpínlẹ̀ Akwa Ibom ká má ro títí gbogbo ìgbésẹ̀ tó ń bá gbé. Ó ní níṣe ni ká má tẹ̀síwájú nípa àtìlẹ́yìn wọn tán ṣe fún òun àti bí ìjọba rere gbèsè tó ń bá tẹ̀síwájú ní ìpínlẹ̀ Akwa Ibom lásìkò ọ̀hún. Òun ló tún pín oríṣiríṣi ohun ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí wọ́n lé ní 400 ní ẹkùn ìjọba ìbílẹ̀ ọ̀hún láti fi ṣe ìrànlọ́wọ́ fún wọn, níbi tá a ti rí àwọn oníkàràkátà tó jẹ́ oníṣòwò àti àwọn àgbẹ̀ olóko tó pín oríṣiríṣi ohun ìtura fáwọn ènìyàn náà lásìkò ọ̀hún. Fídíò rẹ̀ mẹ́bí lóní belenja bó tilẹ̀ jẹ́ pé èdè Ìgbò ọ̀nà sọ́ńbẹ̀ ṣùgbọ́n gbogbo tó sọ lédè Ìgbò ọ̀hún láti tú sédè káàárọ̀ òjìrè tẹ̀tí gbọ́ yìí. Akwa Ibom abíọ́rẹ̀ ọwọ́ PDP ẹ̀dọ̀ ọwọ́ APC Akwa Ibom yẹwẹ́ ti ukara ngọntro yẹwẹ́ ti ukara gbọ́dọ̀ débi yìí dọ̀ plane car Lagos from Uyo avokin airpeace agri Ibom air gẹbi daka ebo gẹ́njìnà nyere ngaba ẹni white medi park but airpeace mọ̀dọ́dà àdídàkà Lagos. So for your council, I will give my car Lagos over give me the airpiece. Here to make it here today, my dear Ibom air my car Lagos. Abanam throne. Don't sit plane. Bonyang car Lagos. Boro menyam bubese yemiki inam. Ibom air man my dear mama. Amano abi furu semfene ya arok. Bọ̀gbọ́n mi yẹ gbọ́ndù bẹ̀rẹ̀ dùn pílẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kí sọ̀m náà sọ̀m pọ̀. Ẹ káàbọ̀ padà. Látàrí bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Rivers, àgbáríjọ ìgbìmọ̀ àwọn agbẹjọ́rò náà ṣe ìfẹ̀hónúhàn láti jẹ́ kí ìjọba àwarawa kó padà sípò gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pèpè fún ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà láti bá wọn dá sí ọ̀rọ̀ ọ̀hún. Àwọn agbẹjọ́rò tán jẹ́ lawyers in defence of democracy ní orílẹ̀-èdè Nàìjíríà òní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ túyàyà jáde síta láti ṣe ìfẹ̀hónúhàn lórí ìgbésẹ̀ táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé nípa bí ètò nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Rivers pẹ̀lú bó ṣe bẹ́ẹ̀ yọwọ́ ìjọba àwarawa kúrò lórí àléfà tó sì fi vice admiral sórí àléfà láti inú oṣù kẹta ọdún tí a lò yìí lórí ẹ̀sùn pé àlàáfíà ò sí ní àárín àwọn olóṣèlú ìpínlẹ̀ ọ̀hún tó ti ṣe bẹ́ẹ̀ fọwọ́ sí júwèlé fún Siminalayi Fubara tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers fún odidi oṣù 6 gbáko àti gbákejì tó fi máwọn ìgbìmọ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers. Èyí ló wá fà á toríṣiríṣi ìwọ́de àtìfẹ́hónúhàn tó ti ń jáde láti ìgbà náà. Èyí táwọn lọ́ọ̀yà yìí lọ́jà agbẹjọ́rò táwọn tún ṣe lénìí ó ní wọ́n mórílé ẹ́mbáàsì tó jẹ́ ti ìjọba USA ní Àbújá níbi tá ti ṣe ní àlẹ́ pé kí ààrẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump kó tètè bá wọn dá sí ọ̀rọ̀ náà kó sì bá wọn pẹ̀tù sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú
kó tún èrò rẹ̀ pa nípa àṣẹ state of emergency èyí tó kéde ní ìpínlẹ̀ Rivers ọ̀hún. Wọ́n ní nítorí ààrẹ rí tó fi ṣe bẹ́ẹ̀ kéde state of emergency ọ̀hún kò tó nǹkan, bẹ́ẹ̀ ni kò bá òfin mu ní abẹ́ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà tún sọ̀kò ọ̀rọ̀ sáwọn tán jẹ́ ọmọlé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá àti kékeré lórí bó ṣe ṣe bẹ́ẹ̀ gba àbá tí gba àṣẹ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó pa ní ìpínlẹ̀ Rivers wọ́n ṣe gbà wọlé nígbà tí wọ́n júwe rẹ̀ pé ní tí wọ́n ṣe yìí ó ba ìjọba àwarawa ó ń bà lójú jẹ́ tó sì fi ń jó àjórẹ̀yìn èyí tí eégún tó fi ń sọ báyìí. Ẹni tó jẹ́ aṣáájú fún àwọn agbẹjọ́rò náà barrister Uche Chukwuwu Udesli Festa ó ṣe bẹ́ẹ̀ ṣe àlàyé ọ̀rọ̀ náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ yọ̀ǹda lílo ìbọn AK-47 fáwa náà ká lè máa dáàbò bo ara wa o. Àwọn ìgbìmọ̀ ilẹ̀ Àríwá náà pariwo síta fún ìjọba àpapọ̀. Àríwá Grassroots Leaders Assembly ó ní wọ́n mà ti fi ohùn léde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ààrẹ wọn Collins Ológun ètò ṣe àlàyé ọ̀rọ̀ náà ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá lẹ́yìn ìkọlùkọgbà àwọn agbébọn agbésùmọ̀mí náà ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ní àwọn ìpínlẹ̀ oríṣiríṣi níbi tá a ti rí ìpínlẹ̀ Plateau, ìpínlẹ̀ Benue, Kaduna, Niger, Zamfara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún olówó mú kí àwọn àgbáríjọ ilẹ̀ Àríwá náà tí wọ́n ti fi ohùn léde sí ìjọba àpapọ̀ wípé ẹ̀yin lè gbìyànjú kẹ́ ẹ ṣe ìbọn AK-47 lẹ́tọ̀ọ́ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà kó ní kúlùkù ní dání láti fi máa dáàbò bo ara wọn. Ó ní tí a bá ti nírú ìbọn yìí níṣẹ́ làwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí táwọn náà ti nírú ìbọn yìí lẹ́rú ó máa bà wọ́n náà láti wá ṣe ìkọlù lórí pé wọ́n mọ̀ pé ó ṣeé ṣe kí ikú kí ó dé bá wọn níbi táwọn náà bá ti gbé ìbọn wá káwọn ènìyàn mọ́lé. Ó ní tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ yọ̀ǹda ìbọn fún wa láti máa lò lábẹ́ òfin. Ó ní síbẹ̀ náà ẹ̀ tún máa ṣe àmójútó láti máa fi ìlànà àti òfin tá a fi máa lo ìbọn ọ̀hún ayé fi kalẹ̀ fún wa kò fi ní sí àṣìlò agbára lórí ìbọn AK-47 tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ pé fún wa. Ó ló yẹ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ká gbìyànjú láti ṣe eléyìí. Wọ́n ní nítorí wípé àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe ìkọlù sí wa àwọn ti láǹfààní láti ní ìbọn oríṣiríṣi lọ́wọ́. Òun ló fà á tó fi rìn lọ́sàn-án gangan tó fi ṣe ikú pa àwọn ènìyàn. Bóńkálùkù náà bá wa ní irú ìbọn yìí kò mọ̀ léèwọ̀, bẹ́ẹ̀ ni kò sí aburú níbẹ̀. Níṣẹ́ lájọ máa fi dáàbò bo ẹ̀mí ara wa. Níṣe ni wọ́n ṣe oríṣiríṣi ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí. Bẹ́ẹ̀ náà tó ṣe bẹ́ẹ̀ gba ìjọba àpapọ̀ nímọ̀ràn wípé ẹ gbìyànjú kẹ́ ẹ tún bá wa ṣe bẹ́ẹ̀ jẹ́ kí ètò ààbò tó péye kó tún wà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà torí wípé àwọn oníṣẹ́ láabi yìí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ gba ilẹ̀ bẹ́ẹ̀ kẹrù àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi ikọ̀ ọmọogunlẹ̀ yìí àwọn agbófinró gbogbo kẹrù wọn lágbára wọ́n lè máa tako àwọn oníṣẹ́ láabi agbébọn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ti tẹ afurasí agbésùmọ̀mí kan látàrí àkíyèsí tán ṣe pẹ̀lú bí ó ṣe ń ṣe bẹ́ẹ̀ gbowó wọlé fi owó ránṣẹ́ sí agbésùmọ̀mí ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀dọ́kùnrin tó pe orúkọ rẹ̀ ní Rabiu Usman ẹni ọdún 25 ètò wá láti ìjọba ìbílẹ̀ Giwa ní ìpínlẹ̀ Kaduna. Ó ní ọwọ́ ti bàbá yìí ní ọjọ́ 28 oṣù kẹrin ọdún tá a wà yìí lẹ́yìn àkíyèsí tí arákùnrin kan torúkọ tẹ̀ ń jẹ́ Kabiru Abdullahi ẹni ọdún 27 èyí tó ń ṣiṣẹ́ POS lágbègbè tẹ́pẹ̀ ní Galadimawa ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní ó ṣe bẹ́ẹ̀ sí àkíyèsí wípé arákùnrin Rabiu Usman ó wá fún un ní arákùnrin Rabiu Usman ó wá gba àsùnwọ̀n rẹ̀ kalẹ̀ nílẹ̀ tó ṣe ní àlàyé pé ọ̀dọ́kùnrin kan Ibrahim Bature yóò ṣe owó sínú àsùnwọ̀n ọ̀hún tó bá sì di ọjọ́ kejì òun bọ̀ wá gba owó náà lọ́wọ́ oníṣẹ́ POS torúkọ rẹ̀ jẹ́ Kabiru Abdullahi nígbà tí ó fi orúkọ náà sílẹ̀ tí Ibrahim Bature tó sì wà lára orúkọ àsùnwọ̀n tó fẹ́ ṣe bẹ́ẹ̀ fi owó ọ̀hún ránṣẹ́. Níṣe ni ó ṣe àkíyèsí pé Ibrahim Bature yìí ògbólógbò ọ̀daràn agbésùmọ̀mí táwọn ti kéde rẹ̀ wípé wọ́n ń wá mọ̀ ni bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tẹ ọkọ̀ létí tó sì gba ọ̀dọ̀ àwọn agbófinró lọ tó lọ rèé fi ọ̀rọ̀ náà tó wọn létí níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ padà wá láti fi páńpẹ́ òfin gbé Rabiu Usman lẹ́yìn tí ó padà wá gba owó ọ̀hún ní ọwọ́ rẹ̀. Báyìí ó ti wà ní gbàyà àtìmọ́lé àwọn agbófinró báyìí níbi tó ti ń ṣe ìrànlọ́wọ́ fáwọn lórí bí wọ́n ṣe fi páńpẹ́ òfin gbé ẹni tó jẹ́ alájọṣiṣẹ́pọ̀ rẹ̀ Ibrahim Bature ògbóǹtarìgì báńdíìtì èyí tán ti kéde rẹ̀ pé wọ́n wá. Kò dín ní ènìyàn 4 tó ti ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra báyìí látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó tó wáyé ní ìpínlẹ̀ Kaduna.
ní Zaria tí ń ṣe ìpínlẹ̀ Kaduna ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé pẹ̀lú bí ọkọ̀ tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Sokoto bó ṣe bẹ́ẹ̀ fi orí sánpọ́n ní òpópónà márosẹ̀ ní ìlú Zaria tí ń ṣe ìpínlẹ̀ Kaduna. Àkọsílẹ̀ ènìyàn 4 ó ti jáde láyé báyìí nígbà tán ní ọ̀pọ̀ fi ara pa kó tó di wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò rán sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n wá síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tá sì ti ṣe bẹ́ẹ̀ gbé àwọn ènìyàn tí ìṣẹ̀lẹ̀ náà kàn tá ti gbé wọn lọ sí ilé ìwòsàn. Lásìkò tá a fi ń kó ìròyìn jọ a kò tí ì rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ Kaduna lórí ọ̀rọ̀ ìjàmbá ọkọ̀ náà. Ó dá ikú ti pa ògbóǹtarìgì agbésùmọ̀mí kan ní ìpínlẹ̀ Benue lẹ́yìn táwọn àti ọlọ́pàá tán ṣe bẹ́ẹ̀ rọ̀jò ìbọn léra wọn lórí ní ìpínlẹ̀ ọ̀hún. Agbọ̀jẹ̀ báńdíìtì tí orúkọ rẹ̀ ń jẹ́ Akumaf Ṣògbodò ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀yìn rẹ̀ janlẹ̀ báyìí nínú ìkọlùkọgba èyí tí àwọn àti agbófinró ìpínlẹ̀ Benue lájọ ṣe síra wọn pẹ̀lú bá ti ṣe ní àlàyé pé àwọn ọlọ́pàá Benue State Police Command Tactical Team tí wọ́n wà ní Zaki Biamu ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ pàkítímọ́lẹ̀ lẹ́yìn tí wọ́n gbọ́ ìròyìn wípé àwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n bẹ ní ìtòsí agbègbè tó pè ní Zaki Biamu yìí níṣẹ́ ni àwọn ọlọ́pàá náà ṣe bẹ́ẹ̀ dìhámọ́ra ogun láti lọ sí ìkọlù sáwọn oníṣẹ́ láabi ọ̀hún ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n inú oṣù kẹrin ọdún tá a wà yìí ní nǹkan dédé aago 6 ìdájí níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ níṣẹ́ ni wọ́n ní àwọn oníṣẹ́ láabi báńdíìtì náà wọ́n máa gbójú ìjà sí àwọn ọlọ́pàá ṣùgbọ́n níṣẹ́ ni ọwọ́ ikọ̀ àwọn agbófinró ló ṣe bẹ́ẹ̀ dùn wọ́n lára ju bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ nílò tí wọ́n sì ṣe ní àlàyé wípé àwọn oníṣẹ́ láabi ọ̀hún náà fi ẹ̀yìn ẹni tó jẹ́ olórí wọn èyí tó pe orúkọ rẹ̀ ní Akumafu Ṣògbodò tó fẹ̀yìn rẹ̀ janlẹ̀ nígbà táwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fi ara gbọgbẹ́ tó ń kálukú wọn sì mórílé inú igbó ìfẹ́ àfẹ́wé Akumafu Ṣògbodò náà sọ dímọ̀ wípé ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ènìyàn tí wọ́n hu ìwà ìgbésùmọ̀mí tá sì ń ṣekú pa àwọn ènìyàn ní ìpínlẹ̀ Benue láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí ìkọlù kógbá tó ti ń ṣẹlẹ̀ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún. Kídùn kó pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge mọ̀dẹ́mọ̀gẹ́ ìfilẹ̀ gbọ́dọ̀ máa kọjá ìpéǹpéjú ìròyìn mi ò jù báyìí lọ fún ti àsìkò yìí àmọ́ kí n tó máa lọ ẹ jẹ́ n ṣe ìrántí fún wa nínú àwọn kókó tá a ti mẹ́nubà. A máa fún wa pé ẹgbẹ́ òṣèlú PDP ní àwọn dúró tán bẹ́ẹ̀ làwọn ṣe tán láti gba agbára kúrò lọ́wọ́ ìṣèjọba APC tó bá di ilé ètò ìdìbò ọdún 2027 báràjé la ló mú ilé ìwà. Mo ti múra láti bọ́lẹ̀ nínú ọkọ̀ ẹgbẹ́ òṣèlú PDP mo sì ti ń gbáradì láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mìíràn o gómìnà ìpínlẹ̀ Akwa Ibom la ní ó sọ èyí di mímọ̀. Látàrí bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Rivers amúwá fún wa pé àgbáríjọ ìgbìmọ̀ àwọn agbẹjọ́rò náà ṣe ìfẹ̀hónúhàn láti jẹ́ kí ìjọba àwarawa kó padà sípò ní ìpínlẹ̀ ọ̀hún. Níṣe ni àwọn ilẹ̀ àríwá ti ń pè fún ìjọba àpapọ̀ láti jẹ́ kí wọ́n yọ̀ǹda ìbọn AK-47 fún wọn láti lè jẹ́ kí wọ́n máa kọjú ìjà sáwọn agbésùmọ̀mí tó bá ṣe bẹ́ẹ̀ dá wọn náà lọ́nà. Àti mọ̀ wá pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna tẹ afurasí agbésùmọ̀mí kan látàrí àkíyèsí tán ṣe pé ó ń sanwó ó sì ń gbowó wọlé láti ọ̀dọ̀ àgbàọ̀jẹ̀ agbésùmọ̀mí Bàtúrè èyí tán ti kéde rẹ̀ pé wọ́n wá. Òdínní ènìyàn 4 ta ni wọ́n ti jáde láyé ní àtàrí ìjàmbá ọkọ̀ ojú pópó tó ṣẹlẹ̀ ní Zaria tí ń ṣe ìpínlẹ̀ Kaduna. Ní paríparí ẹ̀ la sọ díẹ̀ wípé ikú ti pa ògbóǹtarìgì agbésùmọ̀mí kan ní ìpínlẹ̀ Benue lẹ́yìn táwọn àti ọlọ́pàá tán rọ̀jò ìbọn fúnra wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Títí di òórọ̀ la tá a tún máa padà fún wa ní ìròyìn ní èmi ní ìmọ̀ wá àyànfẹ́ Elédùmarè ẹ̀yìn náà ní sì máa bá lágbára lọ́wọ́ Elédùmarè ó dàárọ̀ oorun ayọ̀ báyìí òun láwùjọ sùn.